Bàbá Mohbad ṣe àbẹ̀wò sí Yeye Kudi ní ilé rẹ̀ o. Yeye Kudi ní í ṣe ọ̀kan pàtàkì lára àwọn tó ti ń bá bàbá Mohbad wá justice lórí ikú tó pa Mohbad ní orí ẹ̀rọ ayélujára. Ọ̀pọ̀ ló sì ti wá ń béèrè pé irú ipò wo gan-an ni bàbá Mohbad wà àti pé ṣé wọ́n ń rí ìtọ́jú tó péye nítorí ògo kan ṣoṣo tó ṣẹ̀ dìde nínú ìdílé wọn ni Mohbad ń ṣe kó tó di pé ọlọ́jọ́ dé. Ló jẹ́ sì ni kí màjèsín kó ti ojú òbí rọ̀rùn alákejì. Bí fídíò yìí ṣe wá ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí, àlàáfíà ni bàbá Mohbad wà o. Wọ́n sì ń rí ìtọ́jú tó péye gẹ́gẹ́ bá a ṣe ti ń wò nínú fọ́nrán fídíò yìí pé ara wọn ń dán, àwọ̀ wọn sì ń jọ̀lọ̀. Àti pé àwọn aláàánú àti abiyamọ tòótọ́ bí Yeye Kudi gan, wọ́n ń sa gbogbo ipá wọn àti gbìyànjú láti rí i dájú pé bàbá Mohbad ń rí ìtọ́jú tó péye lóòrèkóòrè. Digi Naija Television náà lẹ ti ń wò mí ní dédé àsìkò yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Tẹ́ ẹ bá ti wá subscribe tẹ́lẹ̀, ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ follow wa, ẹ like fídíò yìí, ẹ comment under, kẹ́dẹ̀ máa share kó máa lọ káàkiri. Tẹ́ ẹ bá gbàgbé pé ìwádìí sì ń tẹ̀síwájú nípa irú ikú tó pa Mohbad, bẹ́ẹ̀ sì ni ilé ẹjọ́ ti bẹ̀rẹ̀ corona inquest padà láti fún gbogbo àwọn tí wọ́n mọ nǹkan kan àbí míì lórí ikú tó mú Mohbad lọ láti wá sọ tẹnu wọn. Gbogbo bí ọ̀rọ̀ ọ̀hún bá sì ṣe ń jẹyọ, gbogbo bó bá ṣe ń lọ nílé ẹjọ́ àti gbogbo bí ọ̀rọ̀ kéèsì Mohbad, gbogbo àwọn àṣírí tó bá ń tún tú lórí ọ̀rọ̀ ikú Mohbad, gbogbo ẹ̀ pátá ni ní Digi Naija Television àní jẹ́ kí etí ẹ̀yin olólùfẹ́ wa ó di sí gbogbo ẹ̀ pátá láàmú mú wá sí etí gbọ̀yìn. Ẹ má wàá gbàgbé ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell yín so dàgbà tí tá bá ti mú update míì wá lórí justice for Mohbad tètè máa gbọ́ gbogbo bó bá ṣe ń ṣẹlẹ̀ gangan. Ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.